Numbers in Yorùbá. Ordinarily, 1 is called ọ̀kan, 2 èjì, 3 ẹ̀ta, 4 ẹ̀rin, 5 àrún, 6 ẹ̀fà, 7 èje, 8 ẹ̀jọ, 9 ẹ̀sán, 10 ẹ̀wá. For count, 1 ọ̀kan, 2 méjì, 3 mẹ́ta. So if you want to say 3 oranges, you say ọsàn mẹ́ta. If you want to say 2 oranges, you say ọsàn méjì. If you want to say 1 orange, you say ọsàn kan. Okay? 4 mẹ́rin, 5 márùn-ún, 6 mẹ́fà, 7 méje, 8 mẹ́jọ, 9 mẹ́sàn-án, 10 mẹ́wàá. 11 is ọ̀kànlá, 12 èjìlá, 13 ẹ̀ẹ́tàlá, 14 ẹ̀rìnlá, 15 àrùndínlógún, 16 ẹ̀rìndínlógún, 17 ẹ̀ẹ́tàdínlógún, 18 èjìdínlógún, 19 ọ̀kàndínlógún, 20 ogún. If you also want to use these ones for count, you say 11 will be mọ́kànlá, 12 méjìlá, 13 mẹ́tàlá, 14 mẹ́rìnlá, 15 márùndínlógún, 16 mẹ́rìndínlógún, 17 mẹ́tàdínlógún, 18 méjìdínlógún, 19 mọ́kàndínlógún, and 20 remains ogún. 21 is ọ̀kànlélógún, 22 èjìlélógún, 23 ẹ̀ẹ́tàlélógún, 24 ẹ̀rìnlélógún, 25 àrùndínlọ́gbọ̀n, 26 ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Please take note that when you are adding from the last rounded number, you add 1, ọ̀kànlélógún, 22, you add 2, èjìlélógún, 23, you add 3, ẹ̀ẹ́tàlélógún, 24, you add 4, ẹ̀rìnlélógún. Then when it comes to the fifth one, you don't add 5. You subtract 5 from the upcoming rounded number. That's why 25 is àrùndínlọ́gbọ̀n, 26 is ẹ̀rìndínlọ́gbọ̀n, 27 ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n, 28 èjìdínlọ́gbọ̀n, 29 ọ̀kàndínlọ́gbọ̀n, 30 ọgbọ̀n. Now let's take a look at these rounded numbers from 10 to 100. 10 ẹ̀wá, 20 ogún, 30 ọgbọ̀n, 40 ogójì, 50 àádọ́ta, 60 ọgọ́ta, 70 àádọ́rin, 80 ọgọ́rin, 90 àádọ́rùn-ún, 100 ọgọ́rùn-ún.